ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbé ọ̀gá láti jẹjọ́ ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tó sọ wá títí di ìmọ́lẹ̀ ọjọ́ èní ọlọ́run májàmú tó fún wa lórí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ èní ní àti àlàáfíà wòye ìjẹjẹ là ń dágbére pé ní ìjọ́ mẹ́jọ ká pàdé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ pé àti èmi àti ẹ̀yin a tún fi ojú a tún fi rí ara wa olúwa gbọ́ ọpẹ́ wa ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májàmú adúpẹ́ àyìn agbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dùn lẹ́lẹ́ láyé tó di wákàtí ọ̀wọ̀ ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní ọba tó kà wá yẹ mọ́ àwọn alààyè tó fún ní orí ọ̀fẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ ọlọ́run máa bá wa lọ nígbà tá a bá parí gbogbo ohun tán àyè kú kó mọ̀ ṣe sílẹ̀ fún ẹnikẹ́ni ọlọ́run májàmú kó dì wá mú gbogbo ètò wa ń bọ̀ wá síwájú rẹ gbogbo ìka àdúrà wa ń bọ̀ gbogbo ìka bíbélì wa náà ń bọ̀ ní orúkọ jésù olùwàjò jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo etí tí ó gbà àtọ́jú tí ó wò ní orúkọ jésù òyàrá wa ní agbára àwọn èèyàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìwòye ìjájọ́ là ń dágbére pé níjọ́ mẹ́jọ ká tún pàdé adúpẹ́ tí ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ ìyá àdúrà èrè abániṣẹ́ jp náà rèé èyí tá a mọ́ gbọ́ ní ìjọ́ mẹ́jọ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk ní orúkọ jésù olúwa yóò dì wá mú ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ojú etí àti ọkàn tó ń gbọ́ wa tí wọ́n máa ń wò ó ní orúkọ jésù olúwa yóò ṣètì náà láṣẹ pé tí a bá fẹ́ rí ìyá àdúrà tàbá fẹ́ bá ìyá àdúrà rẹ̀ bá ní ṣe jp ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 ètò ìmọ̀wá láti ilé ìjọsìn ìwà ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní nàìjíríà níbí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú yóò dì wá mú gbogbo àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk àti ti nàìjíríà níbí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí oṣù kẹjọ la tó ti wà yìí o ẹ̀rí oṣù kẹjọ tó ti ń tán lọ nìyẹn ó tán lọ kò dúró dé anybody lórúkọ jésù a ó rí tiwa ṣe nínú ẹ̀ nínú ọdún yìí nínú oṣù a rí tiwa ṣe ògo tẹ́yẹ wá yí ayé wa ọlọ́run májẹ̀mú yóò fi lé wa lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a sọ ní ọ̀sán yìí mo sọ pé tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ọlọ́run nínú ìjọ mẹ́jọ bíi ìjọ àlàmísì bíi èyí thursday ẹ jẹ́ kí bẹ́ẹ̀lì wa máa wà ní ẹ̀gbẹ́ wa torí náà láti sọ ọ̀rọ̀ ọlọ́run láti ṣe àkàwé rẹ̀ á wo ohun tó wà nínú ẹ̀ a ó dẹ̀ ká á wà fi gbàdúrà fún ara wa ẹ má sì gbàgbé ṣe àpá àǹbáṣẹ́ kan lọ ní ìjẹ́jọ tí mo ní lónìí á gba apá kejì nípasẹ̀ bíbọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà lọ kí ni ọ̀rọ̀ ọlọ́run náà tí ọlọ́run ní ká bá òun pàdé tó fẹ́ fún wa lò tí a lè máa lò fún àwọn tá a mọ̀ wípé bóyá náà sọ̀rọ̀ sí ìṣesí tàbí ìwàsí wọn ó yàtọ̀ sí ti wa a lè pè wọ́n ní ẹ̀dá mìíràn ara kan náà ni wá bóyá nípasẹ̀ oògùn lílò tàbí nípasẹ̀ ìdí kan ṣùgbọ́n tá a bá ń pé omi gbóná rẹ̀ yóò ní ó tutù bàjẹ́ ó yẹ kó ti yé wa lórúkọ jésù ọlọ́run májẹ̀mú kò ní fi tí ó le jù wá lọ kò ní fi ṣe wá lórúkọ jésù òní là á gbọ́ ẹsẹ̀ kejì nínú ọ̀rọ̀ yẹn tá a máa lò tá a kà sómi fún ẹni yẹn tí ó máa lò mo mọ̀ pé tàti jẹ́jọ́ yóò yẹ kó ti tán apá kejì la máa lò lónìí bí ò bá tán a ò ní lò yẹn mọ́ apá kejì lókù tá a máa ṣe kíni tá a máa kà tí a dẹ̀ máa ṣe kíni tí a máa lò lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ọlọ́run májẹ̀mú yóò dẹ̀ gbàkóso ayé ẹni náà iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ obìnrin ni mọ́mì bó bá jẹ́ àgbàlagbà ni dádì tó bá jẹ́ àgbàlagbà obìnrin ni ọlọ́run á gbàkóso ṣé bó ń lẹ ọlọ́run ẹran ara kò sí ohunkóhun kan tí kò lè ṣe òun lọ ọlọ́run ẹran ara kò sí tọ́lọ́run ò lè ṣe yóò tú sílẹ̀ nínú ogun yẹn yóò tú sílẹ̀ pátápátá ni torí ogun yẹn
a máa sọ pé ogun yìí kì í ṣe tiẹ̀, ogun Ọlọ́run alààyè ni. Lórúkọ Jésù Olúwa yóò dẹ̀ fàánú bẹ ayé rẹ wò. Òun la máa gbọ́ apá kejì iṣẹ́ náà. Ẹ jẹ́ ká wà nítòsí, ẹ jẹ́ ká súnmọ́ wa. Kódà iṣẹ́ yẹn tó bá bẹ̀rẹ̀ sí lò ó yóò máa sùn. Ẹ pé pàtàkì àìsàn bá ti ń sùn, ìwòsàn ń bọ̀ nìyẹn. Bàtàlẹ́yìn bá ti ń lè sùn, okun ara dídá ó ti ń bọ̀ wá nìyẹn. Lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ ayé ẹni náà wò. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí, ẹ jẹ́ mọ̀ pé nínú ìwé Àìsáyà náà ló wà. Àìsáyà 45, 9 to 13 péré ni ọ̀rọ̀ yìí. 9 to 13 wo ni ọ̀rọ̀ yìí. Kí ló tó wà níbẹ̀? Àwọn mìíràn máa bá ẹlẹ́dàá ara wọn gan jà. Ẹlẹ́dàá rẹ̀ yìí máa bá jà. Bẹ́ẹ̀ ẹlẹ́dàá ò dẹ̀ ṣe bá jà bí kò ṣe pé a máa sọ fún Ọlọ́run ni tó bá kù ìṣẹ̀dá yẹn kọ́lọ́run kó ṣe kíni, kó bá wa tún ṣe. Ẹlòmíràn máa ṣe kíni, yóò máa bá àwọn òbí rẹ̀ jà. Yóò wò pé àwọn òbí òun ẹni tí ò ṣe é rí ni. Mọ́mì dádì ẹ jẹ́ mọ̀ pé nípasẹ̀ èyí ó lè mú ọmọ mìíràn kọsẹ̀ síwájú Ọlọ́run gan. Ní ọ̀dọ̀ àwọn olówó mìíràn, ó lójú ìgbà kódà tí ìyá rẹ̀ bá fẹ́ wá wò ó tàbí bàbá rẹ̀ bá fẹ́ wá wò ó, ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ pé òun ni ó tó fún bàbá tàbí ìyá yẹn ní àkókò àti ìgbà tó yẹ kó wá. Mọ́mì ẹ gbọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ṣé bọ́ nínú kòkò dúdú lẹ̀kọ́ fún ti jáde? Mò ń béèrè ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Àìmọye ọmọ mìíràn ló ti fi ara gba ègún nítorí ọ̀rọ̀ yìí. Àìmọye ọmọ mìíràn ló ti fara ṣe kíni, ló ti fara kọ́ nítorí ọ̀rọ̀ yìí. Nítorí pé o ti jí olówó tàbí o ti wà ní ipò kan. Ipò yẹn ipò ayé lásán ni, ó máa bá ayé lọ. Ṣùgbọ́n kí ni tó o ṣe fún òbí rẹ tàbí kí ni tí òbí rẹ lè wù kó ṣe fún ọ, o ò ní ìdájọ́ lọ́wọ́ sí òbí ẹ. Bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, ọmọ kankan kò ní ìdájọ́ kankan wípé bí bàbá mi ṣe ṣẹ̀ mí tàbí ìyá mi ṣe ṣẹ̀ mí, màá fọwọ́ ara mi ṣe ìdájọ́ fún. Ẹ jẹ́ mọ̀ pé àkọsílẹ̀ ìbínú Ọlọ́run ni ìránṣẹ́ yẹn ń kọ́lẹ̀ fún ara rẹ̀. Tòró fi yé mi pé òṣùwọ̀n tí a bá fi wọ̀n la ó fi wọ̀n fún padà. Bó ṣe máa rí nìyẹn. Ṣùgbọ́n ẹlòmíràn yóò máa bá ìpọ́rí ayé ara rẹ̀ gan jà. Yóò máa bínú sí ìṣẹ̀dá ara rẹ̀. Wípé bó ní ìṣẹ̀dá àwọn ṣe rí báyìí láàrin àwọn yòókù. Ẹ gbọ́ bó ní ìṣẹ̀dá ṣe rí mọ́mì dádì. Bó ní ìṣẹ̀dá ṣe rí dádì mi. Ọlọ́run tó dọ̀ sínú ayé ó ti mọ bí ìrìn àjò rẹ ṣe máa rí. Ó dẹ̀ ti ṣe kíni, ó dẹ̀ ti mọ ọ̀nà tó gbàlà nínú ayé yìí. Kìkìdá kó ṣe kíni, kó o ní ìwárìrì ìtẹríba láti ara àwọn òbí rẹ. Ìgbà yìí gan ni tí wọ́n gan bá ń ṣe lè ṣe déédéé. Bí àṣà àwọn ìyá wa wọ́n ní kò tọ́ sí ọmọ kó sọ pé mọ́mì mi ẹ pàtàn mọ́. Tàbí kí ọmọ wo òbí ẹ̀ sùsùsù kó ní màmá mi báwo lẹ ṣe sẹ́nu yìí. Tàbí kó wo òbí ẹ̀ sùsùsù pé màmá mi bí ẹ ti ẹ ṣe máa rí yìí ẹ̀mí mi kà máa wò yín dáadáa ni. Àwọn Yorùbá àwọn màmá wa sọ pé ìgbé ni fún ọmọ tó ń ṣe kíni, tó wò yẹ́ sùsù tó sì mọ́ lójú. Torí ìṣẹ̀dá rẹ̀ ló mọ́ lójú yẹn. Kò dá kí a sì bára ká bá ìṣẹ̀dá yẹn jáde bíi pé ẹlẹ́dàá ìyá yẹn gan ń bínú tàbí ẹlẹ́dàá bàbá yẹn gan ń bínú. Àmọ́ wá wò ní àkókò yìí, a wo ọmọ mìíràn títí pé bò láyé tiẹ̀ ṣe rí.
ẹ jẹ́ ká lọ béèrè lọ́wọ́ rẹ̀ bó ló ṣe ṣe ìṣẹ̀dá àwọn òbí ẹ̀, bó ló ṣe wà sí àwọn òbí rẹ̀, ǹjẹ́ inú àwọn òbí rẹ̀ súre fún un. ìwé Àìsáyà 45 ni mo ní ká lọ kà 9 to 13 rẹ̀ péré. Ọlọ́run gan ti sọ pé àwọn òbí wa gan ni ìṣẹ̀dá àkọ́kọ́ wa. Ọlọ́run gan sọ wípé àtúbọ̀tán àti ìparí ìrìn àjò ayé ọmọ tí ó bá dáa gìgìrísẹ̀ ìyá rẹ̀ gan báyìí ni òbí ni Ọlọ́run gan ṣe kíni yóò ti kà á. bẹ́ẹ̀ ni dádì, gìgìrísẹ̀ ìyá rẹ̀ ni yóò ti kà á ṣíṣe rere ọmọ nì jáde. nínú àwọn ẹlẹ́sìn wa kejì tí í ṣe ẹ̀sìn Islam, ẹ jẹ́ mọ̀ pé nínú rẹ̀ nígbà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ń béèrè wípé ta lẹni tó yẹ kí òun ṣe kíni kó òun tiẹ̀ pọ́nlé jù, ànábì sọ fún pé ìyá rẹ̀ ni. ó tún béèrè lẹ́ẹ̀kan sí pé ní ìgbà kejì ó ní ìyá rẹ̀ ni. ó tún béèrè ní ìgbà kẹta ó ní ìyá rẹ̀ ni. ìgbò béèrè ní ìgbà kẹrin ó ní ó wà ṣẹ̀ṣẹ̀ ṣe fún bàbá rẹ̀. ẹ rí póga. ṣùgbọ́n nínú bíbélì tí a kà yìí, bàbá gan ló jáde nínú rẹ̀ wípé ègbé ni fún ọmọ tó ń sọ pé kí ni bàbá àwọn bí. ẹ rí póga. nígbà tí ọmọ bá wò sùsù pé bàbá mi kí lẹ bí ganan tẹ́lẹ̀ rò pé bí ọmọ, ṣé ó yẹ kí ó tẹnu ọmọ jáde sí òbí ẹ̀ nígbà tí ò fẹ́ ru iná gbígbóná lé orí? mọ́mì dádì, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tó tọ́ àti ètò yẹ, torí a ó béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe darí wọn. àwọn ọmọ yìí dàbí àgùntàn ní ọwọ́ wa, èyí tó yẹ pé àwa là ń darí wọn. òbí sì ní tíṣà àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe kíni, tí ó kọ́kọ́ jẹ́ tíṣà fún àwọn ọmọ rẹ̀. òun ní ọ̀kọ́ bí wọ́n ṣe ń jẹun sẹ́mọ̀ bẹ́ẹ̀, òun ní ọ̀kọ́ bí wọ́n ṣe ń wẹ̀wù, bó ṣe kọ́kọ́ bá fọyín nígbà tó wà kékeré, nígbà bá dijọ́ kan ní yóò fi búrọ́ọ̀ṣì rẹ̀ lé lọ́pọ̀ yágbà ó yá máa fọ̀, yóò dùn ó tì. ṣùgbọ́n bó bá di pé ó débi ahọ́n rẹ̀ tí ọ̀fọ̀ dáadáa kẹ́nu rẹ̀ mọ́ bàrùn, ìyá ọ̀sẹ̀ tún wá gbà pé bọ́n ṣe é fọ̀rẹ́. ṣé irú òbí bá nì lèyàn lọ́mọ kan wà sùsùn wò sùsùn yóò ní màmá àbí bàbá mi kí lẹ rò pé bí tẹ̀ rò pé bí àwọn ọmọ. nítorí èyí tí a bá rí ọmọ èyí tó ti fi ara kọ́, tàbí àwa gan tá a jẹ́ òbí lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tá a sì ti fara kọ́ látara àwọn òbí wa, tá a wá wò pé kí ló dé tí àwọn ọmọ tèmi náà ń ṣe báyìí fún mi, ó ṣeé ṣe kó jẹ́ pé n tá a ti wù ní fún àwọn òbí wa síwájú ni ló gbé ẹ̀san rẹ̀ déhùn. kò sẹ́ni tó lè ṣe ìka ìgẹ̀ fún àwọn òbí ẹ̀ tí ò ní rí ìka ìgẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tiẹ̀ náà. ẹ má jẹ́ ká gan ẹlẹ́dàá wa, ẹ má jẹ́ ká bá ẹlẹ́dàá wa jà, ẹ má jẹ́ ká sọ pé ẹlẹ́dàá wa báwo ló ṣe rí yìí, nítorí irú èyí ó máa ń da ìrìn àjò ọmọ láàmú. ẹ rí kó kúnta nísinsìnyí àwọn ọmọ tó jẹ́ pé kódà tí àgbàlagbà bá sọ̀rọ̀ àti ń gbọ́ níbi ọmọ mi ti mú ìyá rẹ̀ tó sì ti nà á, tó nà ìyá ẹ̀ dáadáa, ó lóun ní kó ṣe índómì ilẹ̀ fóun. ìyá abáyẹyẹ ò lágbára ti ṣe índómì, ìyá ṣe àṣàrò pé kó jẹ́. ẹ rí mọ́mì, ó sì mú ìyá títí tí ó sì lù pa. wọ́n wá bi léèrè pé kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀, ó ní ohun tóun ní kó ṣe é lẹ̀ ìní kò ṣe é lẹ̀ fóun. sáà sọ pé ẹ̀san ìṣẹ̀dá ló ké lórí ìyá yẹn níbí, ṣùgbọ́n àwa tá a wá wà ní èwe ní àkókò yìí, ẹ jẹ́ ká ṣe ìtọ́nilọ́nà fún àwọn ọmọ yìí, torí a ó béèrè lọ́wọ́ wa bá a ṣe darí wọn, a ó béèrè lọ́wọ́ wa bí a ṣe darí wọn. nígbà tí èmi tiẹ̀ ń ṣe tí mò ń kó àwọn ọmọ, ẹ dẹ́ mọ̀ pé tí wọ́n bá gbọ́ ohùn mi báyìí wọ́n á sáré ẹ̀mí wọn á fẹ́ ṣe kan ni, wọ́n mọ̀ gbọ̀n báyìí ni, nítorí pé kí ni wọ́n mọ̀ ìyà tí wọ́n ní. ṣùgbọ́n ṣé àwọn òbí mìíràn ṣe a rí bẹ́ẹ̀? ṣé kìí ṣe pé àwọn àtàwọn ọmọ wa jọ ń bọwọ́ ni?
á bà ìṣẹ̀dá wọn jẹ́ ni tí èyí ò sì tọ̀nà torí bá a bá ṣe ṣe tá a ṣe darí àwọn ọmọ yìí wọn yóò ṣe kí ni wọn yóò béèrè lọ́wọ́ wa ẹ má jẹ́ ká fa ìrìn àjò ayé àwọn ọmọ ẹ̀ sí ègún àti ègbé ẹ̀ ń pé mọ́mí kí ló ń jẹ́ ègún ègún ni ohun tí ó jẹ́ àti ìran dé ìran nítorí bá a ṣe bá ṣe wọ́n iná ni àwọn náà yóò ṣe tiwọn bẹ́ẹ̀ ni mọ́mí ṣe àpò ti di ègún nìyẹn bá a bá ṣe darí àwọn ọmọ yẹn tá a darí wọn ní ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ bẹ́ẹ̀ làwọn náà ó ṣe kíni wọn ò ṣe darí tiwọn kò sí yẹ kí ègún àti èpè yẹn kó máa lọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ gbẹ́ ègún yẹn wọlẹ̀ pátápátá nípasẹ̀ títọ́ àwọn ọmọ tó bá jẹ́ pé bí a ṣe ń wò ó bí a ṣe ń gbọ́rọ̀ yìí àwọn wá wò ní ọkàn wa pé òótọ́ mọ̀ ni mo mọ̀ dúró mo mọ̀ gbọ́ òbí mi lẹ́nu níjọ́ kan àbó ṣe é kó jẹ́ pé nítorí ẹ̀ lọ́mọ ẹ̀ náà fi ń gbọ́ mi lẹ́nu ni mọ́mí ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa dáríjì mí ìgbà mẹ́ta la máa gbóhùn àdúrà yìí sókè ọlọ́run má jẹ̀mú dáríjì mí tá a bá rí agbára ègún àti ìran dé ìran bóyá nínú ìwà àti ìṣesí ni tí a ti wù sí àwọn òbí wa ṣùgbọ́n tó wá dàbí pé ó kọ̀tún lórí àwọn ọmọ ní wákàtí ọ̀wẹ̀ ọlọ́run má jẹ̀mú yá kó dáríjì wá àdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú bá ti pẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ nínú ayé ẹni ni bá a bá rí agbára ègún àti èpè nínú ayé wa àbí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú yá kó parẹ́ mọ́mì dádì ọlọ́run má jẹ̀mú yóò parẹ́ láti òun lọ ní orúkọ jésù ẹ̀ ní rí ègún àti èpè mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù bóyá torí pé a jẹ́ ọmọ tó lé ní ìgbà náà ṣùgbọ́n ní àkókò yá ti jí ọmọ tó rọ̀ a ò ṣe wàhálà mọ́ a jẹ́ ẹni tó ṣe kíni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run aládì yẹn mò ń rí ọwọ́ yín lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú yín a lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ohun tí mo ti lè wù sí àwọn òbí mi ṣùgbọ́n tó kọ́ sílẹ̀ tó dẹ́ pé àwọn ọmọ wa fi ń ṣe ìwáwù sí èmi náà mi ìfẹ́ kí àwọn ọmọ tiẹ̀ náà kò tún dé bá kọ́ mọ́ dàbí ègún ìran dé ìran ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run tí gbá ibi wọlẹ̀ ó yá gbá ibi yẹn wọlẹ̀ kó dópin láti wákàtí wọlé gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o ọba tó pọ̀ ní ipá àti agbára a bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ègún àti èpè yìí lórí ìwà nígbà tí ọmọ le tó jẹ́ pé ẹ ti wù sí àwọn òbí táwọn ọmọ náà wá fi ń ṣe ìwáwù lọ́wọ́lọ́wọ́ ọba àwọn ọba ó yá kó gbá wọlẹ̀ ọlọ́run má jẹ̀mú kó gbá wọlẹ̀ gbogbo agbára ègún àti èpè yẹn ní orúkọ jésù olúwa kó dáríjì kó mú kó nu ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ìgbà mẹ́ta mo máa gbóhùn àdúrà yìí sókè ọlọ́run má jẹ̀mú ìfẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa ràn dé àti ìran dé ìran mi ó ṣe pàtàkì mọ́mì dáàdì mi ó ṣe pàtàkì sà nígbà táwọn ọmọ tiẹ̀ náà bá tún ti ń rí lọ́wọ́ rẹ̀ táwọn náà wù ú bí wọ́n bá tún ti ń bímọ wọ́n máa wò pé bí kìíní ṣe máa ṣe fún grandpa bí ṣe èmi mọ̀ bá tó pọ̀ ó wá dàbí pé gbogbo ìwà yẹn gan ló ń generate lásìkò yìí tọ́mọ ó ní ọmọ òmọnú bàbá bàbá òmọnú ọmọ a kò mọnú ara wa à ń jọ ń rìn o ọmọ òmọnú bàbá bàbá òmọnú ọmọ rẹ̀ ọmọ bàbá òmọ inú ọmọ pé ìwà tí òun wù yìí ọmọ mọ̀ lè lu òun pa ìwà tí òun wù yìí ó mọ̀ lè wá ká ọmọnulé kó ṣe kíni kó gùn ní nǹkan tó lè pa òun lójijì tí ó sì mọ̀ wípé in tí òun náà ṣe ní ìjọkàn ní bóyá ìfọ̀tí ló fún bàbá bí yẹ ègún yìí ò gbọ́dọ̀ mọ jẹnẹrétì lọ dáde á sọ fún ọlọ́run ẹ̀mí mọ̀ ìgbà kẹta rèé ọba tí ń pa ẹ̀ṣẹ̀ rẹ kúrò ní ayé ni téèyàn fi gbúrò rẹ̀ mọ́ gbogbo agbára ẹ̀ṣẹ̀ yẹn ní wákàtí ọ̀wọ̀ yìí fẹ̀jẹ̀ mímọ́ rẹ fi fagilé kúrò ní ayé mi
agbára ègún àti èpè àti ìrandíran àti ọwọ́dọ́wọ́ ní ìgbà èwe nígbà tí èèyàn ò mọ̀ tó ṣẹ̀ ọlọ́run májẹ̀mú kó parẹ́ kò nu ayé yẹn gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù agbára ẹ̀ṣẹ̀ èyí tí máa ń fa ègún wọnú ayé yẹn tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kú pẹ̀lú ègún ní orúkọ jésù báyà nínú ayé yín nínú ayé àwọn ọmọ ọlọ́run májẹ̀mú ya kó parẹ́ ọba àwọn ọba mo ní kó parẹ́ lónìí ní orúkọ jésù ayé yín kó ní ìtumọ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù ọlọ́run májẹ̀mú ó yá kó dáríjì ọba àwọn ọba ó yá kó dáríjì gbogbo agbára ègún èyí tá àmọ̀gbà tá a kọwọ́ bọ̀ gbogbo agbára ègún èyí tá àmọ̀gbà tí a ṣe ṣùgbọ́n tó jẹ́ ẹ̀kọ́ sílẹ̀ níwájú ìwọ ọlọ́run alààyè tó jẹ́ ẹ̀kọ́ ọkọ tá a fi ń béèrè lórí ìrìn àjò ayé wa lọ́wọ́lọ́wọ́ mọ́mì dádì lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú kó dáríjì ọba àwọn ọba mo ní kó dáríjì wá láti òní lọ ní orúkọ jésù agbára ègún àti èpè yẹn ó di ìfibú mọ́mì dádì mo ló di ìfibú ọkàn yín yóò balẹ̀ ẹ rí ògo ọlọ́run lẹ́yìn ìdáríjì ẹ̀ṣẹ̀ yìí ọ̀nà yín yóò là bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù àdúrà kejìlá ń lọ nínú ẹ̀ yìí ọlọ́run májẹ̀mú ṣe àpé kànga yẹ wá yẹ kó kan mi ọdún yóò gbọdọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ èmi ọba tó pọ̀ ní ipá àti agbára kànga ayọ̀ mi jí ó kan mi kànga ayọ̀ mi tí mò ń gbẹ́gbẹ́gbẹ́ ọlọ́run jí ó kan mi ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú mọ́mì dádì kànga ayọ̀ yìí yóò kan omi kànga ayọ̀ tí wọ́n rò pé kò ní kan omi yẹn lónìí ní orúkọ jésù mo ní yóò kan omi ìrọ̀rùn omi ìfọ̀kànbalẹ̀ mo ní ni yóò pọn fún yín mu bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìmúdópin èyí tí yẹn fi wá sí ilé ayé tí sì fi ráyè rẹ̀ lò èyí tí ó fi lo ayé rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tó rọrùn láti wákàtí ọ̀wọ̀ lọ ọlọ́run májẹ̀mú yá ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tó yẹ èyí tẹ́fi lè lo ayé yín ní ìrọ̀rùn olúwa májẹ̀mú yá kó fi sínú ayé àdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ mọ́mì dáàdì tẹ́fi lè lo ayé yín nínú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ ńlá lónìí ní orúkọ jésù olúwa kó fi sínú ayé yín mọ́mì mo ní yóò fi sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tá a ti bẹ̀bẹ̀ fún yẹn ẹ já sọ fún ọlọ́run ọba tí tún ayé ẹni ṣe gbogbo ẹ̀bẹ̀ tí mo ti bẹ̀ yìí ọlọ́run májẹ̀mú yá fi wá tún ọ̀nà mi ṣe ẹ rí dádì kan ni mò ń wò yìí bẹ́ẹ̀ ni mọ́mì kan náà ni mò ń wò yìí nípa ẹ̀ṣẹ̀ náà ni ìrande tẹ́ gbọ́ ohun tó yẹ ká ṣe fún àwọn òbí yín wọn ò tí ì jẹ́ǹjẹ́ yín ó sì yẹ wọn ó jẹ́ láàjẹ́ àti àjẹṣẹ́kù nítorí pàtẹ́ yìí kò mọ̀ pé ìwà nú ayé tẹ́ ẹ̀ gbọ́n tẹ́ ẹ̀ mọ̀ pé ibì kan wà tí ń jẹ́ ayé tó yẹ kó tó bá wọṣọ sí lọ́rùn tó yẹ pé kò sí pátá ń bẹ̀ ẹ̀ mọ̀ pé wọ́n máa fi ara pamọ́ ẹ rí tí àwọn sì ń ṣèké àti ìgẹ́yìn ní ìgbà náà ṣùgbọ́n gbà tó dé pé ẹ wá di olówó ẹ di ọlọ́rọ̀ tán màmá yẹn wọ́n wá fi orúkọ mìíràn pè é bàbá yẹn wọ́n fi orúkọ mìíràn pè é ẹ̀yin gẹ́ wá fi ojú mìíràn ojú ẹni ọ̀tọ̀ ẹ fi ń wo àwọn òbí yín ipasẹ̀ yìí gan wá ń dá wàhálà lẹ̀ ẹ wá láwọn ọmọ yín náà ń gbowó wọn ò mọ fún yín ẹ láwọn ọmọ yín náà ń gbowó ọmọ onílùú wọn ò mọ ṣe fún yín ẹ láwọn ọmọ yín ọmọ wá wò yín ẹ lẹ́ẹ̀tì fojú kàn mí ní ìṣó ti lé lọ́dún 4 ó ti lé lọ́dún 5 ìjìyà ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣe lẹ̀ ń jẹ ṣùgbọ́n láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ nítorí pé Ọlọ́run ti dáríjì yín ẹ wá lọ sọ fún Ọlọ́run ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára torí pé mo ti bẹ̀bẹ̀ fún ìdáríjì Jésù ti dáríjì mi àtúnṣe tí ayé mi ń fẹ́ mọ́mì dádì àtúnṣe tí ayé mi ń fẹ́ èyí tí gbogbo èèyàn fi mọ̀ pé ayé mi ti yẹ fún àtúnṣe ńlá ní wákàtí ó yájọ́ wọnú ayé mi ẹ̀mí ọba tó pọ̀ nípa tí ó yájọ́ wọnú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù
àtúnṣe ńlá tó yẹ ayé yín mọ́mì dáàdì, àtúnṣe ńlá tó yẹ ayé mi lónìí ní orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín. ẹ̀mí ọba tó pọ̀ nígbà tó yá kó fi sínú ayé yín. àtúnṣe ńlá yìí tí wọ́n fi mọ̀ pé Ọlọ́run ti gbọ́ ẹ̀bẹ̀ yín, ó ti dáríjì yín ní wákàtí òwe tá a fi lè ṣàtúnṣe lórí pé ká ẹ ṣe ẹ̀tọ́ fún àwọn òbí náà ní orúkọ Jésù Olúwa kó wọ inú ayé yín. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. bẹ́ẹ̀ ohun tí ẹ bá ṣe fún wọn nísinsìnyí, ohun tí wọ́n bá jẹ ní àkókò yìí náà ní tiwọn. àwọn aṣọ tá a nínú pọtifólò yẹn mọ́mì dáàdì wàláhì aṣọ aláṣọ ni, aṣọ aláṣọ ni. èyí tá a wọ̀ sọ́rùn ara wa gangan ni tiwa, torí a ò mọ ìgbà àti àkókò tí kú yóò ká mọ́ wa lára. èyí tá a wọ̀ sí ara wa yẹn ni tiwa. gbogbo èyí tá a kó sínú kọ́bọ́ọ̀dù èyí tá a ní ànífọwọ́kà tá a dì lọ́ra tá a ṣe bẹ́ẹ̀ yẹn mọ́mì dáàdì aṣọ aláṣọ ni. èyí tá a bá ṣe kíni tá a bá wọ̀ sí ọrùn ara wa ní tiwa. ṣé a rí oúnjẹ tẹ́ ẹ bá fún ìyá yẹn jẹ ní àkókò ẹ̀ ó ní tiẹ̀. ìkẹ́ ìgẹ̀ tí ẹ bá fún ìyá yẹn nísinsìnyí, ìkẹ́ ìgẹ̀ yẹn ní tiẹ̀. ìgbò bá lọ ta lẹ́tọ́ fẹ́ ṣe ìkẹ́ ìgẹ̀ yẹn fún mọ́ òkùnkùn ẹ̀ máa ṣe fún ara yín. Ọlọ́run kọ́ mi mọ̀ ọ́ ṣe, ẹ̀mí mọ́ kọ́ mi mọ̀ ọ́ ṣe. ìkẹ́ ìgẹ̀ tí ń ṣe fún àwọn òbí mi tí fi rí ìyọ́nú wọ Ọlọ́run alààyè, ètí ègún àti èpè òfin ní wọ inú ayé mi. Olúwa kọ́ mi, Olúwa fi fún mi, kọ́ mi ní ìkẹ́ ìgẹ̀ tí ń lè ṣe fún àwọn òbí mi kí wọ́n tó lọ. Olúwa kọ́ mi ní wákàtí wọ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú Olúwa kó kọ́ yín ìkẹ́ ìgẹ̀ tẹ́ ṣe fún àwọn òbí yín, èyí tó jẹ́ pé ńgbà tí wọ́n bá gba ìkẹ́ ìgẹ̀ yẹn tán, inú àti ìṣesí wọn gan yóò súre fún yín wípé ìrìn àjò ayé yín yóò tọ́. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. dáàdì láwa tá a wà ní òbí mọ́ nǹkan, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹni tí a wí síwájú yẹn ti ṣe fún wọn rí. dáàdì láwọn ti ẹ̀ tọ́jú wọn ní ìgbà díẹ̀ kó tó di pé wọ́n lọ. mọ́mì náà láwọn tọ́jú wọn, àwọn ṣe ìwọ̀nba táwọn lè ṣe ní ìgbà náà. ṣùgbọ́n ṣé ẹ̀ tún máa ń rántí wọn nínú àdúrà bí? mo béèrè ní ẹ máa rántí wọn ní ìgbà àdúrà tó yẹ wọ́n, torí èyí gan-an ní jẹ́ ó jẹ tiwọn nígbà tí wọn ò sí mọ́. lọ́wọ́lọ́wọ́ ẹ lọ sórí okùn yín dáàdì mọ́mì, ẹ sọ pé àwọn òbí yín bóyá méjèèjì ni ò sí àti èyí tí ò bá sí nínú wọn. èyí tó jẹ́ pé ìkẹ́ ìgẹ̀ tó yẹ kẹ́ ẹ mọ́ fún wọn wọ́n ti lọ, ṣùgbọ́n ẹ ráyè fún wọn mọ́. Ọlọ́run májẹ̀mú àdúrà tẹ́ fẹ́ ṣe wà lórí okùn yín. ẹ rí pé ńgbà náà wọ́n máa sọ pé bàbá ti forókùn kan kúnlẹ̀ ó fi kejì dìde. bí wọ́n ṣe bí ní ìgbà náà, orí okùn yẹn náà lẹ́yìn náà fẹ́ fi bẹ̀bẹ̀ fún àdúrà yìí láti lè lọ bá àwọn òbí yẹn tí wọ́n ti di ẹni tó ti wà ní ọ̀dọ̀ Ọlọ́run báyìí. ẹ já sọ fún Ọlọ́run bí ẹ ṣe wà lórí okùn yín yẹn, èyàn sọ fún Ọlọ́run, Ọlọ́run o, ìkẹ́ ìgẹ̀ àdúrà tí mo fẹ́ ṣe ní àkókò yìí yóò lọ bá àwọn òbí mi. Olúwa jẹ́ wọn lè yọ́nú sí mi, jẹ́ kí ọ̀nà mi lè tọ́, jẹ́ kí ọ̀nà mi lè yẹ. Ọlọ́run májẹ̀mú bá mú àdúrà yìí lọ bá wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run bá mú ìkẹ́ ìgẹ̀ lọ bá àwọn òbí mi. àwọn òbí mi méjèèjì ẹ sọ bẹ́ẹ̀, àwọn òbí mi méjèèjì bá mú ìkẹ́ ìgẹ̀ lọ bá wọn. Ọlọ́run ṣe wọn lẹ́ni àpọ́nlé, ó yá ṣe wọn lẹ́ni ìkẹ́ rẹ, jẹ́ kí ìkẹ́ rẹ kó bá wọn. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. dáàdì mọ́mì ṣe rí bá a ṣe rántí wọn yẹn, bẹ́ẹ̀ náà làwọn ọmọ wa náà ó ṣe ní ìfẹ́ wa, torí pé kíni wọ́n rí pé a ti nífẹ̀ẹ́ àwọn òbí wa báyẹn. ṣó yé wa mọ́mì? wọ́n rí pé àwa náà ti bẹ̀bẹ̀, Ọlọ́run sì ti ṣe kíni, ó ti dáríjì wá. ẹ rí gbogbo ń tẹ̀rọ pé kò ṣeé ṣe tẹ́ tí lélẹ́lẹ́lẹ́ yẹn ní àkókò àti ìgbà yìí, ẹ rí pé ọ̀nà yín yóò tọ́, nítorí pé kíni àdúrà tó yẹ ká ẹ ṣe fún àwọn òbí yẹn ẹ ṣe ní ọ̀sán yìí. ẹ má jẹ́ ká hùwà ègún àti èpè. ṣó yé wa? ègún ò dá kó báyàn máa rìn ìrìn àjò, èpè ò sì yẹ kó máa báyàn rìn ìrìn àjò. ọmọ tó bá ti forí gbé ègún tàbí forí gbé èpè ní ẹnu ìyá àti tàbí bàbá rẹ̀, kó tó rí iṣẹ́ àmọ̀mọ́ pẹ́ o. torí èyí náà ní fífẹ́ kọ́ máa tún jẹnẹrétì káwọn ọmọ tí yín náà máa tún kọ̀ntínú rẹ̀ látara yín. kò yẹ káwọn ọmọ tí yín náà tún bá a lára yín kí wọ́n sì ṣe kíni, káwọn náà máa tún wà yẹn fún ẹ̀yin náà. ẹ jẹ́ wa lọ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára.
ọba tó ń gbé ní pẹ̀kun ọ̀run ọlọ́run ṣàánú mi lórí àwọn ọmọ tèmi náà ẹlẹ́dàá ọ̀run wọ̀nyí ṣàánú mi ọlọ́run gbà mí lójú ẹ̀mí mi ó yẹ jẹ́ àwọn ọmọ mi ó yáre àti obìnrin àti ọkùnrin wọn ọlọ́run jẹ́ wọ́n yáre ṣe wọ́n lẹ́ni àpọ́nlé ṣe wọ́n lẹ́ni iyì ògo tuntun tó yẹ wọ́n ya ayé wọn ọlọ́run má jẹ́ bá mi jogún ẹ̀ sínú ayé wọn ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù tọmọ mi tóbìnrin tọkùnrin tóbìnrin ọmọ mi ọlọ́run má jẹ̀mú ọlọ́run ìràwọ̀ tó yẹ wọ́n ògo tó yẹ wọ́n olúwa máa ń fi lé wọn lọ́wọ́ ọlọ́run bá mi fògo ńlá fún wọn ó yá kó fògo ńlá fún àwọn ọmọ yín mọ́mì dádì ògo tí ẹnikẹ́ni èlò rí bẹ lọ́wọ́ ọlọ́run elédùmarè lónìí ní orúkọ jésù la kó jogún ẹ̀ fáwọn ọmọ yín kó jogún ẹ̀ fáwọn ọmọ mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù bó ṣe yẹ nìyẹn ó yẹ káwa náà lè gbàdúrà fún àwọn ọmọ yẹn torí nígbà bá ti rí báwa gan ṣe máa ń gbàdúrà fún wọn tí wọ́n bá ti kọ́ láti ọ̀dọ̀ tiwa àwọn gan yóò jí wọn yóò gbàdúrà fáwọn ọmọ wọn kò ní jẹ́ pé àwọn ọmọ èpè la máa fi jí wọn èpè la máa fi bá wọn sọ̀rọ̀ kò dára àwọn òbí ẹjá mú ègún àti èpè yẹn kúrò lórúkọ jésù ègún àti èpè kò ní ṣẹlẹ̀ nínú ayé wa tí a bá lọ wo ọ̀rọ̀ yìí dáadáa ìwé John 15:18 òun náà fi ọ̀rọ̀ ká ọ̀rọ̀ tí mo sọ yìí ó fi ké nídìí ìwé John 15:18 rẹ̀ ká lọ wò ó òun náà tún fi kún ọ̀rọ̀ nínú ohun tó yẹ mọ́ ọ̀rọ̀ nípa ohun tí a sọ ní ọ̀sán yìí lórúkọ jésù wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa àwọn ọmọ wa yẹn lórúkọ ọlọ́run alẹ́ wọn ó ya olú ọmọ ni wọn ó jẹ́ láàrin àwọn èèyàn pàtàkì ni wọ́n sì ti máa dá wọn máa dá ń bẹ̀ náà torí wọn ó jẹ́ ẹni tó yẹ pé bí wọn ò bá tí ì dé ọ̀rọ̀ ò tí ì ṣe é sọ pé ẹjẹ́ lágbájọ́ ó dé ọ̀rọ̀ bàbá kú sọ àtúntún sọ ní ẹ mọ̀ wùlẹ̀ tí ìjà sọ ọmọ ti di olú ọmọ nu ṣùgbọ́n bá di ìjà sọ tásọ tó bá dé kí náà ni ó wì ọ̀rọ̀ dèrè náà ni ó kún máa sọ bá a sọ̀rọ̀ owó nìsí kò ní lè filẹ̀ ṣe rí pé kò tọ́ kọ́ yẹ kí wọ́n máa wù ó sí àwọn ọmọ tiwa lórúkọ jésù wàhálà ìdààmú kò ti ṣẹlẹ̀ sí wa ẹ já wo ohun tó tọ́ àti tó yẹ ní àkókò yìí fún ayé àwọn ọmọ wa bí àwọn òbí tiwa náà ṣe kíni bí wọ́n ṣe wà fún ayé wa lórúkọ jésù ọlọ́run májẹ̀mú kò ní dójú àdúrà tiwa lọ nínú àdúrà ẹlẹ́ẹ̀kẹtẹ́já sọ fún ọlọ́run ẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o ohun tó yẹ mí yẹ ògo mi èyí tí gbogbo ènìyàn fi mọ̀ pé yẹ̀sì wọ ọlọ́run ṣe kí ni ó kọjú sí mi ṣe lóore kọ́dún yìí tó parí ọlọ́run ṣe sínú ayé mi ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ògo tó yẹ mí yẹ ayé mi mọ́mì dáàdì ògo tó yẹ yín yẹ ayé yín ní orúkọ jésù olúwa yóò ṣe sínú ayé yín ògo tó yẹ yẹ ayé olúwa yóò ṣe sínú ayé yín torí ẹ̀ di ológo ńlá bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ní wákàtí ọ̀wọ̀ yìí ohun tí àwọn ẹgbẹ́ mi nàgà tí wọ́n nàgànàgà tí ọwọ́ wọn ò tó olúwa ṣe ní ìrọ̀rùn sínú ayé mi dáàdì kan ni mò ń wò yìí mọ́mí ẹ̀yin náà lè gbàdúrà yìí ẹ rí pé tó àwọn àìmọye àwọn ènìyàn ti ń wá tí wọ́n nàgànàgà tọ́wọ́ wọn ò tó olóhùn lè ṣe nírọ̀rùn fún yín ṣe bọ́ lọ́rùn ni yóò ṣe nírọ̀rùn fún yín ni mo sọ ìrọ̀rùn ni yóò já sí nínú ayé yín gbogbo tí àwọn ẹgbẹ́ mi fi ìnira ṣe ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ìnira ọ̀yẹ́ ayé mi ò fẹ́ ayé ìnira fún ìrìn àjò ayé mi gbogbo tí àwọn ẹgbẹ́ mi ṣe nínú ìnira yẹn olúwa sọ di ìrọ̀rùn fún ayé mi ẹ gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo tí àwọn ènìyàn ṣe pẹ̀lú ìnira ọlọ́run má jẹ̀mú lónìí ní orúkọ jésù olúwa kó sọ di ìrọ̀rùn fún ẹ̀yin bàbá mi màmá mi ohun tí àwọn ẹgbẹ́ yín ṣe pẹ̀lú ìnira yẹn lónìí ní orúkọ jésù olúwa yóò sọ di ìrọ̀rùn fún àwa ni gbogbo tí àwọn ẹgbẹ́ wa yí ná ní inú ọlá ńlá wọn lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú ó yá kó fi sínú ayé tiwa náà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ tún sọ fún ọlọ́run àdúrà yẹn 4 péré ni ó kù 2 báyìí ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o pàṣẹ ìfọ̀kànbalẹ̀ sínú ayé mi ẹ ní ìdí ẹ̀ mọ́mí ẹ ní ìdí ẹ̀ àṣẹ ìfọ̀kànbalẹ̀ yẹ ayé yẹn
lónìí ọlọ́pàá ń bọ̀, lónìí sójà ń bọ̀, lónìí ẹ máa sápamọ́. Ọlọ́run pàṣẹ ìfọ̀kànbalẹ̀ sínú ayé mi. Ayé mi yẹ fún ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run má dààmú mi, má lé mi kì. Ẹ̀mí má dààmú mi, má lé mi kì. Ó yá pàṣẹ ìrọ̀rùn sínú ayé mi. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa yóò pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín. Bàbá mi, bàbá mọ́mì ní orúkọ Jésù Olúwa yóò pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín. Lónìí ní orúkọ Jésù Olúwa pàṣẹ ìrọ̀rùn sínú ayé mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹyọ̀kan tó kù náà ni a lọ sọ fún Ọlọ́run. Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mọ́. Dáàdì, ṣé tọ́lọ́run bá pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún ènìyàn, ọ̀rọ̀ rẹ̀ yóò kàn dàbí ìyanu. Yóò kàn dàbí ìyanu pé bó ló ṣe ń ṣe é, bó ló ṣe ń ṣe é, sóò nìkan ni. Kí ló gbé lọ́wọ́ tó fi dàbẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ń dán báyìí? Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ yí ayé yín. Ẹ̀mí ọba tó pọ̀ nípa tí Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mú. Mọ́mì dáàdì bí ẹ ṣe ń wò tẹ́ ẹ ṣàmì yẹn, lórúkọ Jésù Olúwa yóò pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín. Ẹ jẹ́ gbàdúrà ni. Ọlọ́run májẹ̀mú gbà mí. Omi ìfọ̀kànbalẹ̀ yí ayé mi. Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mú. Omi ìfọ̀kànbalẹ̀ tí máa mu àmúyọ̀ àti àmúṣẹ́kù tí àwọn ọmọ mi yóò tún dé bá. Lónìí ní orúkọ Jésù Olúwa kó pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín. Gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ayé wa yẹ fún omi ìfọ̀kànbalẹ̀. Lónìí ní orúkọ Jésù Olúwa kó pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín. Omi ìfọ̀kànbalẹ̀ tí gbogbo èèyàn mọ̀ pé yẹ́sọ̀ Ọlọ́run dé sínú ayé yín. Mọ́mì dáàdì Olúwa kó pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín. Láti òní lọ ní orúkọ Jésù omi ìfọ̀kànbalẹ̀ yóò wọnú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ jẹ́ kí sáré fi àdúrà kan sí. Ṣé ẹ rí ọdún yìí ó ń pè àwọn kan lọ́wọ́lọ́wọ́? Ẹ̀yin lẹ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Bí ọdún yìí ò bá ní pè àwọn kan, ẹ dárúkọ yín, ẹ dárúkọ mọ̀mọ́ yín. Èmi lágbájá ọmọ ti lágbájá. Ọlọ́run májẹ̀mú jẹ́ kọ́dún yìí kó pè mí. Ọdún yìí gbọ́dọ̀ pé ayé mi. Gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ pé ọdún yìí pé mi. Lónìí ní orúkọ Jésù Olúwa jẹ́ kọ́dún yìí pé mi. Bí ọdún yìí ò bá ní pè àwọn kan, Olúwa jẹ́ ó pé mi. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ̀mí mímọ́ o. Bí ọdún yìí ò bá ní pè àwọn kan, Ọlọ́run májẹ̀mú, Olúwa jẹ́ ó pè mí. Bàbá jẹ́ ó pè mí. Ẹ̀mí máa jẹ́ ó pè mí. Ọba àwọn ọba jẹ́ ó pè mí. Lónìí ní orúkọ Jésù, ìpéye tí ọdún fi pé ayé èèyàn, Ọlọ́run májẹ̀mú ó yá kó fi sínú ayé mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lò. Mọ́mì dáàdì lórúkọ Jésù ọdún yìí yóò pè yín. Bí ò bá ní pé àwọn kan, lórúkọ Jésù mo ní yóò pè ẹ̀yin. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Iṣẹ́ tí ètà ń bá lọ ní ìjẹ́jọ́. Apá kejì rẹ̀ náà nìyí. Apá kejì iṣẹ́ tá ń bá lọ ní ìjẹ́jọ́. Ẹ bá mi ka Psalm 33, 6 to 22. Psalm 31, 15 to 21. Psalm 69, 13 to 36. Lẹ́ẹ̀kan sí. Psalm 33, Psalm 33, 6 to 22. Psalm 31, 15 to 21. Psalm 69, 69, 13 to 36. A máa kà sí inú omi. Ṣùgbọ́n eléyìí wá ní ohun kan tó yàtọ̀ nínú ẹ̀. Ẹ rí perfume tẹ́ tá a máa fi sí ara, lọ́fíńdà tá a máa fi sí ara yẹn. Èyí tẹ́ ẹ máa wá bá mi lò ní èyí tá a bá rí pé kọ́lọ̀ rẹ̀ jẹ́ yẹ́lò. Èyí tá a rí pé kọ́lọ̀ rẹ̀ jẹ́ kíni, ó jẹ́ yẹ́lò. Bẹ́ẹ̀ ni mọ́mì, kékeré náà la máa bá mi fi sí.
pẹ̀fún tó jẹ́ wípé a rí pé yẹ́lò ní kọ́lọ̀ rẹ̀ a máa bá mi fi sínú omi yìí. Tí a bá ti fi sínú omi yìí tán, mọ́mì dáàdì, ìgbà yá a bẹ̀rẹ̀ sí ka sáàmù yìí. A ó ka sáàmù yìí ní ìgbà mẹ́ta mẹ́ta. Iṣẹ́ ti jẹ́jọ tí mo ní màá mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí. A ó ka sáàmù ní ìgbà mẹ́ta mẹ́ta. Lẹ́ẹ̀kan sí sáàmù yẹn rèé, Psalm 33 6 to 22 rẹ̀, sáàmù 3 6 to 22, Psalm 31 3 1 15 to 21, Psalm 6 9 13 to 36. A máa kà á sínú omi lẹ́yìn ìgbà tá bá fi olóòórùn dídùn sí. Lẹ́yìn ìgbà tá bá fi lọ́fíńdà olóòórùn dídùn sí tó dàbí pé kọ́lọ̀ rẹ̀ jẹ́ yẹ́lò. Wọ́n dà pé yẹ́lò wọn máa ń pè láláwọ̀ fèéfèé. A ó ara fi díẹ̀ náà láfi sí. Léè ṣe pé tí ìránṣẹ́ yìí ọmọ fẹ́ mú tí ọmọ gbóòórùn rẹ̀ bẹ́ẹ̀ kankan bíi drop náà lákankan sí. A wá ka àwọn sáàmù tá bá ti kàn sí tán. A kà àwọn sáàmù ní ìgbà mẹ́ta mẹ́ta. Mọ́mì, tá a bá wá kà á tán ní ẹsẹ̀ kẹsẹ̀ tá a ti kà á tán yẹn, a mú omi yìí, a bá mi fọ orí rẹ̀ yẹn sí ibì kan, ibi tá a mọ̀ pé lómìíràn kò ní tún tẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ lè fọ̀ sínú ibi ilé ìwẹ̀ yẹn níbi tómi ó ti máa gbé lọ. A rà fọ orí ẹ̀ yẹn, a ó fọ̀ síbẹ̀ nínú omi yìí. Ṣé rí èyí tó wá kù yóò máa mú, ṣùgbọ́n lẹ́sẹ̀ tá a bá ti kà tán gbram la máa ṣe kíni, la máa sáré fi fọ orí ẹ̀. Ẹlẹ́ẹ̀lẹ́ débi orí ẹ̀ kò ní gbà. Ẹ jẹ́ ká mú àwòrán tí í ṣe fọ́tò rẹ̀, ṣùgbọ́n lè ṣe é ṣe kọjá pé yóò wà bá fọ́tò yẹn jẹ́. Ẹ jẹ́ ká mú fọ́tò rẹ̀ tá a mọ̀ pé a lè rí orí rẹ̀ fọ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ fọ́tò ní fọ́tò ṣe pé gbogbo owó ò ṣe é fọ̀, bí kò ṣe ká wo ìka kan ká máa mú omi yẹn ká máa fi gbó ẹlẹ́dà yẹn báyìí ní kọ̀ọ̀kan ká máa fi fọ̀, ká máa fi fọ̀. Ẹ mọ̀ dárúkọ rẹ̀, ẹ mọ̀ dárúkọ rẹ̀, ẹ mọ̀ dárúkọ rẹ̀. Mo ní ìgbàgbọ́ pé àwòrán rẹ̀ náà ló wà nínú ìwé yìí. Mo ní ìgbàgbọ́ pé àwòrán rẹ̀ náà ló wà nínú tákàdá yìí. Ọlọ́run má jẹ̀mú bí mo ṣe ń fọ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ò jẹ́ kí ọpọlọ rẹ̀ kó ṣe kíni, kó ṣe déédéé pẹ̀lú àwọn ènìyàn yòókù tá a máa wí irú tí wọ́n máa ní irú ni lórúkọ Jésù. Bí mo ṣe ń fọ̀ yìí ní orúkọ Jésù, kádùá náà kò nú wọn bọ́ níbi tó bá wà. Gbogbo ohun tó ń ṣe àjòjì, tó ń ṣe iṣẹ́ òdì nínú ọpọlọ rẹ̀ lónìí ní orúkọ Jésù kó di ìfibú, 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 kó di bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn títí torí nǹkan nínú fọ́tò yẹn tí ó fẹ́ fi lè parẹ́. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé a bá rí ṣe tó jẹ́ pé ó gbà fún wa láti jẹ́ pé kí wọ́n fi fọ̀, a lè fi dọ́gbọ́n. Kì í ṣe pé ká fọṣẹ sí mà, kò nídìí ọṣẹ kankan, pé báyá kẹ̀kẹ́ kò nídìí ẹ̀ rárá. Kìkìdá ká ṣe kíni, ká kàn fi ṣe àṣẹ lé lórí. Wọ́n tá bá gba wòlíì bá jèrè wòlíì. Iṣẹ́ ni mo ṣe láti jẹ́ pé kí n wá fún wa láti lè lò ó lórúkọ Jésù. Yóò sì bọ́ ọmọ náà láàmú. Gbogbo tí ń ṣiṣẹ́ òdì nínú ọpọlọ rẹ̀ yẹn yóò di ìfibú, bẹ́ẹ̀ ni yóò rè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì láwọn ò gbọ́ sáàmù yẹn dáadáa, dádì láwọn ò gbọ́. Psalm 33 ni sà, mọ́mì. Psalm 33 6 to 22. Mo tún ní ká ka Psalm 31 15 to 21. 15 to 21. Psalm 31 15 to 21. Mo ní ká ka Psalm 69 13 to 36. Ká kà ní ìgbà mẹ́ta mẹ́ta. Ẹsẹ̀kẹsẹ̀ tá a bá ti kà tán ká fi fọ orí ọmọ yẹn, ká fi ṣànù sí ibòmíràn tó yẹ pé ẹlòmíràn ò lè tẹ̀ mọ́lẹ̀. Gbogbo ohun tó ń ṣiṣẹ́ òdì nínú ọpọlọ ẹ̀ lórúkọ Jésù,
ọlọ́run májẹ̀mú yóò jò dì fìbú wọn ò ní gbúrò rẹ̀ mọ́ iṣẹ́ ọpọlọ rẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ àlàáfíà ni gbogbo ohun tí ó ń ṣiṣẹ́ òdì yẹn ọlọ́run májẹ̀mú yóò mú kúrò lẹ́ẹ̀kan sí Psalm 33 6-22 Psalm 31 15-21 Psalm 69 13-36 ṣàtìkọ́ lórúkọ Jésù yóò bọ̀ ọmọ náà lára mu gbogbo ogun ọfà yẹn ọlọ́run yóò mú kúrò torí gbogbo àṣìlò ògùn náà máa ń dá wàhálà lẹ̀ àṣìlò jẹkújẹ ìmúkúmu ó máa fa wàhálà mo dẹ̀ sọ fún wa pé tá a bá rí ẹni yẹn tí ò sí nítòsí wa ẹ̀já mú fọ́tò rẹ̀ ọ̀gangan orí ẹ̀ sọ pé kò lè fi gbogbo ọwọ́ gbà ṣùgbọ́n bó ṣe ìka kan ẹ máa fi fọ omi yẹn ẹ máa fi fọ ẹlẹ́dàá rẹ̀ yẹn kẹ́ ẹ máa sọ fún ọlọ́run gbogbo tí ń ṣiṣẹ́ òdì nínú ọpọlọ rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí èmi ìyá rẹ ni mò ń fọ yìí ọlọ́run má jẹ́ ń bá mi mú kúrò mo fẹ́ kọ́mọ mi yá re ni mo fẹ́ kọ́mọ mi jẹ́ ohun rere ni wàhálà ìdààmú tí ń ṣiṣẹ́ nínú ọpọlọ rẹ ọlọ́run kó mú kúrò ṣé ó ti yé wa á fi fọ́ ní fọ́tò yẹn lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú yóò sì bá wí kódà ibi tó bá wà fún rẹ̀ ní ọkọ̀ pé mọ́mì ẹni tí ì pè tí ètí ẹ̀fẹ́ gbóhùn yín torí nípasẹ̀ ìwà yìí àti tẹ́tí bá wí yẹn ó ti jìnnà sí yín ó ti sákùrò ní tẹ́sàkà níbi tẹ́ wà ó lóun ò ní bá yín ṣe kì í ṣòun náà ẹ má jẹ́ ká bínú sí i kì í ṣòun náà èṣù ló gbèsè rẹ̀ dé lórúkọ Jésù èṣù yẹn yóò sì jáde kó nu ayé rẹ̀ yóò sì gbọ́dọ̀ sí yín lẹ́nu mọ́mì dáàdì ẹ ó jèrè rẹ̀ olú ọmọ ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó ń ṣe àìsàn mìíràn bóyá fún ibà bóyá fún àìsàn kan bóyá fún ẹsẹ̀ dúndùn ẹ jẹ́ ká gbàdúrà ṣáà ti gbé omi wá ẹ jẹ́ á gbómi wá orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìwọ àìsàn gbọ́ọ̀rọ̀ Olúwa nínú àgọ́ ara bàbá màmá yìí ó yá kó di ìfibú ọlọ́run má jẹ̀mú tẹ́ḿpìlì ọlọ́run làgọ́ ara wọn ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá kó fàgọ́ ara náà sílẹ̀ gbogbo ogun ẹ̀sàn lóríkèéríkèé ara yín tẹ́ ẹ wá di bẹ́ẹ̀ bá lógun ẹ̀ lè sùn lónìí ní orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú ó yá kó fi bú mọ́mì dádì ẹ ò ní fi ẹ̀sàn lọ ilé ayé yín ọkàn yín yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ṣé ẹ rí omi yẹn ẹ sáré mú ẹ wá bọ́ sí ilé ìwẹ̀ ẹ lọ fi omi yẹn ẹ fi wẹ̀ ẹ ṣẹ́ nínú ẹ fi wẹ̀ kẹ́ mọ wá mu ìyókù lórúkọ Jésù ṣé ẹ rí ibi tó ń dùn yín yẹn ẹ̀yin ẹ máa jàmọ́lẹ̀ ogun ẹ̀sàn yìí bóyá ẹsẹ̀ ni ẹ máa jàmọ́lẹ̀ ọlọ́run má jẹ̀mú ó yà ń fogun ẹsẹ̀ dúndùn lónú ayé mẹ́ ẹsẹ̀ lèyìn ẹ̀rìn lọ bí olóore lèyìn lọ bó lóore rẹ̀ má jẹ́ sí òdùn mẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ẹsẹ̀ ò ní dùn yín ọkàn yóò balẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn oníṣòwò tó jẹ́ pé kátàkárà ní tiwọn ẹja sọ fún ọlọ́run orúkọ Jésù agbára ńlá Jésù lórí omi wọn ọlọ́run májẹ̀mú ya wọnú rẹ̀ lọ ọba àwọn ọba wọnú rẹ̀ lọ ọba kọ̀mọ́tìkà lẹ́yìn ya wọnú ẹ̀ lọ gbogbo ogun gbèsè nínú ayé wọn ọlọ́run májẹ̀mú ya kò fìbú gbogbo ogun àwọn tó kọ́sọ́mọ̀ wọn tó ti lọ ọlọ́run májẹ̀mú ya dá wọn padà bàbá dá wọn padà bàbá dá wọn padà ọmọ dá wọn padà ẹ̀mọ́ dá wọn padà lónìí ní orúkọ Jésù kẹwọ́ ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì ẹ fi iyọ̀ díẹ̀ sínú omi yẹn ẹ fi iyọ̀ díẹ̀ sí tẹ́ bá ti á fi iyọ̀ díẹ̀ sí omi yẹn ẹ máa wá ké pe ọlọ́run ẹ̀yin náà tún kọwọ́ bọ̀ kẹ́ wá ṣe kíni kẹ́ máa fọ́n omi yẹn kẹ́ máa fọ́n sílẹ̀ ẹ̀yin náà lè fi wẹ̀ níbẹ̀ gbogbo àwọn tó ti lọ ọlọ́run ló fàwòrán yín hàn wọ́n padà wọ́n ó tún padà wá máa bá yín ta ọjà wọ́n máa bá yín ra ọjà yín kọ́sítọ́mọ̀ yín ò ní lọ́bì kankan ọlọ́run á dá wọn padà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwa oní ọ́fíìsì tá a mọ̀ pé a fẹ́ kí ọ́fíìsì wa kó kún fún ohun rere ó yẹ já sọ fún ọlọ́run lórí omi yìí ọlọ́run má jẹ̀mú ó yá wọnú omi lọ fún ọ̀rọ̀ ọ́fíìsì yìí àfẹ́ kó di títì pa àfẹ́ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ ńbẹ̀ iná ara iná ẹ̀mí ò gbọ́dọ̀ jó ọ́fíìsì yìí ẹni tó ní ibẹ̀ ní orúkọ Jésù kò gbọ́dọ̀ kú òjijì gbogbo ṣíṣe lẹ́tà ikú òjijì ọlọ́run má jẹ̀mú ya finá sí ẹ̀yin tẹ́ ní ọ́fíìsì yìí ní orúkọ Jésù ẹ̀yin náà lẹ́ lò pẹ́ ẹlòmíì ò ní tẹ́kọ̀ fàyín bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn èèyàn gidi Olúwa yóò dà wọ́n pọ̀ wá sínú ọ́fíìsì yín wọ́n máa bá yín ṣe wọ́n máa bá yín tà wọ́n máa bá yín rà ẹ ó sì ráàánú ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín àmín
àmín lórúkọ Jésù. Ṣé ẹ rí omi yìí tí a bá mọ́ọ̀pù nínú ọ́fíìsì yẹn kò ní ká máa fi mọ́ọ̀pù ká máa dààmú omi tá a bá fi mọ́ọ̀pù. Tá a bá nu tébùrù omi yìí ìní ẹja máa fi nu tébùrù. Tá a bá ní ṣíà tá à ń gbà máa lejò sí omi ìní ẹja máa fi nu wọ́n lórúkọ Jésù. Àwọn ènìyàn gidi ni yóò jókòó lórí ẹ̀ tí ó sì já sọpẹ́ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Fún ọmọ tí ò gbọ́ràn yẹn ó yẹ já lọ sọ fún Ọlọ́run ẹ̀yin mọ̀ ọba tó pọ̀ nípa àti agbára ó yẹ gbé omi yẹn lọ́wọ́ ẹ sọ pé ọmọ mi tí ò gbọ́ràn ẹ dárúkọ rẹ̀ sínú omi yìí láti wákàtí ọ̀wọ́lẹ̀ ẹ sọ pé ṣe bí igbá àyà yín òun náà lẹ fi fún lóúnjẹ oúnjẹ àkọ́kọ́ tí kọ́kọ́ jẹ. Ọlọ́run májẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run kò wọnú omi wọ́n ṣe ń dárúkọ ọmọ yẹn sínú omi ní orúkọ Jésù yá Olúwa darapọ̀ mọ́ ìwọ́kúlọ Ọlọ́run tó lè darapọ̀ mọ́ wọ́n ló sì lọ́kàn ọba wọ́n ló ti jòyè gbogbo ọkàn egungun nínú ọmọ yẹn ní orúkọ Jésù Olúwa sọ di ẹran bàbá sọ di ẹran Ọlọ́run má wàá rọ̀ dìndìnrín má rọ̀ dìndìnrín o Ọlọ́run gbà pẹ̀lú ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ mọ̀ pé mọ́mí ẹ̀yin lẹ́dẹ̀ mọ́ mú omi yẹn dáàdì ẹ̀yin lẹ́ máa mú torí orúkọ rẹ̀ tẹ́ ẹ dá sí yẹn orúkọ rẹ̀ tẹ́ ẹ dá sí yẹn Ọlọ́run má jẹ̀mú kó tinú ara yín kó rìn jáde kó lọ fi àgọ́ ara yín hàn gbogbo wàhálà àti ìdààmú ìpànlé yẹn Ọlọ́run kó ti ara yín lọ ṣèrọ̀ bẹ́ẹ̀ ni yóò ṣèrọ̀ kò wá ní jẹ́rọ̀ dìndìnrín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú lórí àdúrà àwọn gbogbo iṣẹ́ tá a ṣe yẹn bàbá fàṣẹ dá wa lóhùn ọmọ fàṣẹ dá wa lóhùn ẹ̀mọ́ fàṣẹ dá wa lóhùn Ọlọ́run má jẹ̀mú ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti ọ̀sán yìí adúpẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run má jẹ̀mú kò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ sáré lọ tún gbàdúrà mẹ́ta ẹ jẹ́ sáré lọ gbà á. Ọlọ́run má jẹ̀mú mò ń retí olóore aláàánú ńlá èyí tí ó ràn mí lọ́wọ́ tí ó mú mi kúrò ní kọ̀rọ̀ ẹ mọ̀ pé ayé ẹlòmíràn kọ̀rọ̀ ló wà Ọlọ́run má jẹ̀mú ẹni tí ó ràn mí lọ́wọ́ tí ó mú mi kúrò ní kọ̀rọ̀ tí mo wà yìí èyí tí ó mú mi já gbangba tí ó dà mí pọ̀ pẹ̀lú àwọn ọlọ́rọ̀ ayé láti lè dàpọ̀ tọ́ láti lè ràn mí lọ́wọ́ láti lè fà mí lọ́wọ́ sókè Olúwa rán sínú ayé mi ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa rán aláàánú sí mi aláàánú kan sọ tó jẹ́ ẹgbẹ̀rún ènìyàn lọ mọ́mì dáàdì Ọlọ́run má jẹ̀mú yóò rán sínú ayé yín èyí tí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín kó nǹkan ọ̀rọ̀ yẹn èyí tí ó mú ayé yín tí ó mú já sí gbangba èyí tí ó mú sun mi tí ò ní tán mọ́ ní orúkọ Jésù orí akóran sínú ayé yín mọ́mì dáàdì bẹ́ẹ̀ ni yóò rí ẹ rí àánú o ẹ sì rọ̀wọ́ Ọlọ́run ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ lọ sọ fún Ọlọ́run àdúrà méjì tó ìkan rẹ̀ nú ẹ̀jẹ̀ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run o ìfẹ́ káyé mi wà nínú kọ̀rọ̀ mọ́ ayé ẹlòmíràn nínú kọ̀rọ̀ ló wà ẹ rí àwọn kan náà sì mú àgọ́ àti ara wọn àgọ́ ìbànújẹ́ àwọn àgọ́ ẹ̀mí òkùnkùn náà fi bo àgọ́ yẹn láti lè gbé pamọ́ sínú kọ̀rọ̀ ẹlòmíràn nígbà tí wọ́n bá gbé pamọ́ tán ó lè jẹ́ pé bàbá kú tán ni wọ́n ní òrè ògo rẹ̀ rèé kọ́ máa bọ́ Ọlọ́run sáré ẹgbọ́ sórí lò nìyẹn ìjà sọ fún Ọlọ́run tálẹ́ tó fi nǹkan àgọ́ burúkú tó fi bo àgọ́ ìṣerere mi mọ́lẹ̀ tó wá jẹ́ pé ayé mi tó yẹ kó tètè já gbangba èyí tí ò tètè já gbangba tó wà ní kọ̀rọ̀ yẹn Ọlọ́run má jẹ̀mú yá bá mi ṣe àgọ́ ìbànújẹ́ kúrò ní ayé mi gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo àgọ́ ìbànújẹ́ tí ọ̀tá àti ìkàdílé èyí tí ìkà àti èṣù ènìyàn tó fi bọ ìgò ìṣerere yín tó ní ìṣerere yín ò ní hàn tó ní òrèrè kò ní ti Násárẹ́tì yín jáde lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá kó dójú tì wọ́n gbogbo àgọ́ búburú tí wọ́n fi bu ògo ayé yín tó fi gbé pamọ́ sí kọ̀rọ̀ yẹn nítorí ká tètè ṣe tẹ́ ẹ̀ tí ì ṣe lónìí ní orúkọ Jésù Olúwa kó má yẹ yín já gbangba àgọ́ ibi Olúwa kó sì dànù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára nígbà tí ògo ìtàn náà mi bá bẹ̀rẹ̀ sí tàn ẹ rí nígbà ògo ẹlòmíràn bá bẹ̀rẹ̀ sí tàn tí ògo ìtàn náà látijọ́ tó ti ń ṣe wàhálà tó ti ń ṣèdààmú yẹn nígbà ògo ìtàn náà rẹ̀ bá bẹ̀rẹ̀ sí tàn gba náà wọ́n wà láwọn dé àwọn agbẹ̀mí ẹ̀ Ọlọ́run gbà mí
lọ́wọ́ àwọn tí jẹ́ pé nígbà ògo èèyàn bá bẹ̀rẹ̀ síta ni wọ́n máa wọ ẹ̀mí èèyàn kiri má jẹ́ wọ́n ráyè débi ògo mi àtàwọn ọmọ mi gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ́ mú pàtó bá tán náà ìṣelógo àti ògo mi àti ògo ayé àwọn ọmọ mi gbogbo ẹ̀mí tí máa ń fògo ayé ẹni ṣòfò gbogbo ẹ̀mí tí máa ń ba ògo ayé ẹni jẹ́ gbogbo ẹ̀mí tí máa ń tẹ ògo ayé ẹni rì gbogbo arógo síwájú ológo ní orúkọ Jésù wọ́n ráyè nú ayé wa mọ́mì lórúkọ Jésù wò ní ráyè nú ayé yín lórúkọ Jésù wò ní ráyè nú ayé mi tọmọtọmọ lórúkọ Jésù tọmọtọmọ wò ní ráyè nú ayé rẹ̀ Ọlọ́run má jẹ̀mú yóò gbé yín ká Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ má bínú ẹ jásá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ò rán láàánú sí mi èyí tí ó ràn mí lọ́wọ́ tí ó mú mi dá gbangba lónìí kí lè òní tó sú rán sí mi àdúrà orúkọ Jésù Olúwa rán láàánú sí mi olóore láàánú ńlá rán sí mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa yóò rán láàánú sí yín aláàánú kan tó jẹ ẹgbẹgbẹ̀rún yóò rán sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀rí pé orí èṣù ti bàjẹ́ mo ò fẹ́ orí èṣù ti bàjẹ́ nínú ayé mi àti ẹ̀yin orí rẹ ti bàjẹ́ àdúrà yẹn ajá tún gbà aláàánú tó yẹ ayé yín aláàánú tó yẹ kó fi ògo fún ayé yín ní wákàtí Olúwa kó rán sínú ayé yín gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù aláàánú tó yẹ ayé yín èyí tí ó rà ayé yín lọ tí ó mú ayé yín já gbangba tí ó mú kó ònú kọ̀rọ̀ tí ó mú kó ònú holẹ̀ tí ọ̀tá àti kàdílẹ̀ bò mọ́ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó rán sáyé yín kó rán sáyé mi kó rán sáyé ọmọ mi ọmọ lórúkọ Jésù ayé àwọn ọkọ ọmọ mi kí wọ́n rí ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ rí bí wọ́n ṣe máa ṣe nìyẹn nígbà tá à ń gbàdúrà pé àgọ́ tí wọ́n lè fi bo ayé wa wọ́n fẹ́ wá mú wa lóhùn irọ́ ni wọ́n pa ojú ti tì wọ́n orí èṣù ti bàjẹ́ àní àgọ́ ibi àgọ́ ìbànújẹ́ tí ọ̀tá bí ìkà ìdílé mi ò fẹ́ mẹni tó wù kó ṣe Ọlọ́run tó ń gbénú mi ju ohun tó ń gbénú ayé lọ àgọ́ ìbànújẹ́ àgọ́ ọmọ ṣe rere àgọ́ ọmọ ọlọ́lọ́rẹ òníra láàánú àgọ́ aláàánú rèé ṣùgbọ́n kò ní ṣọ́ lóore yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó ṣí ìdànù ẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú àgọ́ ọmọ ọlọ́lọ́rẹ ọmọ ọlọ́láàánú ṣùgbọ́n kò ní ṣọ́ lóore lónìí ní orúkọ Jésù ó yá kó fààyè yín sílẹ̀ mọ́mì dáàdì ó yá kó fààyè yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run alààyè ó yá kó gbówó yín ga ó yá kó gbéṣẹ́ yín ga ó yá kó la ọ̀nà fún yín ó yá kó dúró tì yín kó dojú sí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ kí wọ́n gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò ọwọ́ lọ tí ìrànni lọ́wọ́ ti fà lọ́wọ́ sókè ní orúkọ Jésù kó wọnú ayé yín mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ̀rí ọwọ́ Ọlọ́run tí ó fà yín lọ́wọ́ sókè tí ó mú yín dàgbàgbà ó yá kó wọnú ayé yín kẹ́ẹ̀rí ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tèní fún ètò tèní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK Ọlọ́run má jẹ̀mú yóò di iléeṣẹ́ yẹn mú iléeṣẹ́ yẹn ò ní di títì pa ọfà yóò fẹ́ ìṣò ní bà yín wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín ohun tó yẹ iléeṣẹ́ yẹn yẹ ògo rẹ̀ lónìí ní orúkọ Jésù Ọlọ́run kò fi lé lọ́wọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run mọ́mì dáàdì ẹ rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè àti ẹ̀yin àti àwọn ìgbìmọ̀ àti ẹ̀yin àti àwọn atọ́kùn àti àwọn olùfẹ́ràn iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù ò ní gbèrè tìjú ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká máa ka Psalm 35 ẹ jẹ́ máa ka 1 to 2 rẹ̀ tí a bá fẹ́ sùn ní alẹ́ ẹ jẹ́ ká máa ka Psalm 35 1 to 2 ẹ jẹ́ ká máa kà á lórúkọ Jésù a ò ní gbèrè tìjú a ò ní dẹni ìtanù Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ohun Olúwa náà rí láti ẹnu ìyá àdúrà èrè abániṣẹ́ JP èyí tó bá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú ní ìjọ mẹ́jọ àtèmi àti ẹ̀yin a ò ní gbèrè tìjú àní dẹni ìtanù
mo lè fẹ́ pè mí fún ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìdí kan ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 07057842311 ẹ pè mí fúnra mi ni màá gbé ní ìjọ mẹ́jọ ẹ ò ní dòkú èmi náà ò ní dòkú a ó tún ra wa ní àti àlàáfíà ó dàbọ̀.